bẹ́ẹ̀ ni o agbelo la ro àlùkò ló lọ sùn lékeleke lẹ́lẹ́ fún akata ló la kété YouTube channel Ijaduade TV la gbadé fún tá a bá ń sọ̀rọ̀ nípa kádánilárayá pẹ̀lú sísàfihàn movies lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n fowó ńláyà tó tech tó ní glamour tó kọ́ni lẹ́kọ̀ọ́ kọ́ni lọ́gbọ́n culture ní tàbí modern YouTube channel Ijaduade TV ló ní gbogbo ẹ̀ lákà kẹ́ ẹ lè máa fojú ló ń jẹ ayọ̀jẹ́ láti gbàdégbà ẹ máa subscribe sórí ẹ̀ kẹ́ ẹ máa wò ó kẹ́ ẹ máa like ẹ̀ kẹ́ ẹ máa share ẹ̀ a ò ní súra wa torí pé lè tẹ́ ń fẹ́ la ń gbé jáde ní gbogbo ìgbà YouTube channel Ijaduade TV kẹ́ ẹ máa wòran ayọ̀ ó jẹ́ wá lógún. Ijaduade TV YouTube channel ọ̀gá nìkan ńlá àwùjọ kúta. Today na today ẹ̀yin bá yín òní lónìí jẹ́ á gbà. Bàbá ọ̀fẹ́ rárá jẹ́ ní ìwọ̀ òsì tó ti mọ́ yàrá tó mọ́ yàrá tó bá mẹ́rin náà láyẹn. Ẹ wo ọmọ mi mo wá mú ẹ ń ṣe ìyà tó dáa rárá ni láti ọ̀sẹ̀ tó kọjá ẹ rí ìyàwó mi àtọmọ ẹ wá gbà wọ́n sílé ẹ dá wọn padà sọ́dọ̀ mi anyway kò dùn mí fún yín ṣáà nítorí wọ́n ti sọ fún mi nígbà tí mo wá lé yín jọ sí wọ́n lẹ́yìn ìyá yín ò gbélé ọkọ ìyá yín ò gbélé ọkọ wọ́n dẹ̀ ilẹ̀ kì í ṣe ọlọ́kọ kan bẹ́ẹ̀ bá ti fẹ́ mẹ́ta mẹ́rin kì í tẹ́yìn lọ́rùn ẹ wá gbọ́ ìyàwó ọ̀lẹ́ náà ń gbà ẹnìkan gbọ́ mọ̀lẹ́ ṣé ń gbọ́ sọ́rọ̀ báyìí ọmọ mi mo wá mú. ẹ ọjà máa bọ̀ báyìí. wọlé báyìí èmi ń bàbá ẹ̀ tó gbọ́ èmi ń bàbá ẹ̀. sẹ́yìn ìyá ẹjẹ́ ìjọba oníkan fún yín. nítorí bó sì jẹ́ ìṣàlàyé tẹnu mi. ìkejì nǹkan. ohun tó yẹ ń ṣàlàyé fún ọ náà nù ara rẹ̀ ò yá aya rẹ̀ wá mú relé ìwòsàn. ọ̀dà ẹjẹ́ sọ fún yín mo ń padà bọ̀ wá mú ẹ ti gbọ́ mo ń padà bọ̀ wá mú ẹ̀yin ìyàkíyà ẹ̀yin ìyá ka ẹ̀yin aláìda yín. ó pọ̀ wá sí dáhùn kó tó ti mọ́ yín lára yẹn. ṣe bẹ́ẹ̀ bàbá ọkọ mi. ṣé bá tún bẹ̀yìn ọlọ́wọ́ ìdáríjì ni ẹ̀yin ìka àyà yìí. ọmọ ní ìpele náà má ṣe lọ. Orúkọ ló ń sọ ni ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ni ìjà òṣùwọ̀n. Orúkọ ló ń sọ ni ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ni ìjà òṣùwọ̀n.
mi lóde irú ayé wo gan ni mo wá yìí tí bá sọ fún ẹ pé ó yé mi rọ ni mo pa ọ́ mi ò mọ ẹni náà tí mo ṣe tó bá tiẹ̀ jẹ́ wípé ẹ̀ṣẹ̀ àwọn òbí tán bí mi ni mo bá má fìyà tí wọ́n jẹ mí kí ló dé kí lè ṣẹ̀ mí gan ṣé nǹkan tó dáa ni kéèyàn wá sílé ayé kó má bímọ ni ewúrẹ́ ńlẹ̀ lẹ́ẹ̀bẹ̀ yẹn á lóyún abímọ láyà tó láfíà àwọn ọmọ kéékèèké tán nídìí oyún wọ́n ń lóyún wá dẹ̀ bí wá wo wèrè tó ń mọmi gọ́tà tó ń ṣalẹ̀ jẹ́ kiri lórí àkìtàn wèrè á lóyún abímọ nǹkan kan ò ní ṣe kí wá ló dé tèmi ò ṣe bímọ kí ni nǹkan tí mo ṣe gan ṣé mo fẹ́ wá sílé ayé lásán kí n dẹ̀ lọ láì bímọ ni kí ni nǹkan tí mo ṣe gan tó fi jẹ́ wípé èmi ti ṣe wàhálà títí látijọ́ ẹ̀ mi ò gbọ́ kó bẹ́ẹ̀ ni mi ò gbọ́ pa kí ni mo ṣe kí ló dé tó bá yá ń sìn wá ní ilé obìnrin ò kì í pẹ́ ṣù ṣé bí n ṣe máa wá sáyé tí màá lọ náà ní láì ní lọ́mọ láyé kò yé mi tí n bá ló yé mi rán ní gbogbo kò yé mi. ẹ wo ẹ máa take care sí ni o because kò sẹ́nibọ̀dì tó lọ́hùn dá lágàn àwọn èèyàn náà máa ń kàn true ẹ tó bá dẹ̀ jẹ́ pé kẹ́ lọ sí South Africa yìí ló máa jẹ́ kẹ́ lóyún kẹ́ bí why not ẹ lọ èmi dẹ̀ wà 100% sure pé kẹ́ bá lọ ẹ máa fi mú yẹn ẹ máa fi ṣóyún ẹ máa fẹ̀yìn gbọ́n pọ̀ lágbára lọ ẹ máa lóyún ẹ máa bí wọn ti ń ṣe. àmín àmọ́ wọ́n sọ pé ìrètí pípẹ́ ó máa ń ṣọkàn láàrin tí bọ́ ẹ mú drink yẹn. kí ni àǹfààní oògùn tí mo kó jọ ẹ̀ sí kí ni àǹfààní ẹgbà tí mo wá sáyé tí o sọ. ẹ máa tó máa ṣe fún dáàdì yìí wọn lọ sábòjà òun ní pẹ́ dé. ẹ bá mi kí wọn tó bá dé ẹni mo béèrè wọn. àwọn jíṣẹ́ bọ̀ tí wọ́n rò wọ́n mi láìpẹ́ ṣe ń ṣe yìí o ẹ tí ì kẹ̀yìn sí kò sẹ́ni bọ̀dọ̀ lọ́wọ́ ìṣọ́mọ fún wọn ṣẹ́gbọ́n. ẹ kú rè ó ga jù ẹ kú ewu ọ̀nà àwa ni ó ga ọlọ́run máa fi ṣẹ́ẹ̀ṣẹ̀ wa a máa lórí abábọ̀ rẹ̀ àmín. ṣe. ọlọ́dúnpẹ̀ mo ti bẹ́ẹ̀ ṣe ètò owó tiẹ̀ sínú àkáǹtì ṣe à project àìṣèparí mo ti bẹ́ẹ̀ ṣe tiẹ̀ síbẹ̀. tó bá débẹ̀ wá bá ní ti. ó máa ń ṣe àwọn nǹkan tó máa ń yà mí lẹ́nu mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn ọ̀rẹ́ mi wà wọn kì í finú wọra wọn ṣùgbọ́n wo gbogbo àtẹ̀mí àti ẹ̀ ti ń papọ̀ tàbá tiẹ̀ ní nǹkan kan tí ó fẹ́ dàbí èdè àìyedè àmọ́ bá a ṣe sẹ́tù. bọ́lá ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àìmọye àwọn ọ̀rẹ́ tó fẹ́ pé wọ́n ń fi ọlá àti ọba ṣe ṣe pọ̀ yìí wọ́n ń fọlá ìtọrọ. ó fi tọrọ á dà fún wa jù báyìí lọ. ọlọ́run pẹ̀lú ǹjẹ́ o tiẹ̀ gbọ́ nípa gas project wọ́n ń fẹ́ award contract. gas project yes. àwọn elépo of course àwọn náà máa award contract gas. ẹ wo bí sá gbogbo orí tẹ́ ti ṣe fún mi nígbà tí mo wà ní kékeré gbogbo ẹ̀ ní mo rò pọ̀ tí mo fi ń sá eré káàkiri lọ́tún lọ́sìn láti jẹ́ kí contract lọ bọ́ sí lọ. ẹ wá fẹ́ gbọ́ kínní kan títí ìgbà tí wọ́n máa fi approve contract rẹ̀ tí ẹ máa fi mọ̀ pé ó ti di tiyín ẹ gbọ́dọ̀ sọ fún ẹnikẹ́ni o. ẹ gbọ́ nǹkan tí mo sọ. mo gbọ́ sórí inú mi dùn wípé o kì í ṣe abáramú orí jẹ tó yẹ tí o wá rọrọ ètò sọ sílẹ̀ tẹnikẹ́ni bá gbọ́ ta ìwọ ló sọ fún wọn kì í ṣe mi. èmi. wà láìta láì kì í ṣe mi ọládùúgbò ẹ̀kọ́. owó ọgbọ́n tí yóò bá sọ ní wọ́n ní tíṣù ẹ ní bàtà a máa fọwọ́ ọ̀gbọ̀ jẹ ní kì í ṣe pé káládùúgbò kan á máa ràn fún eléyìí tó sọ yìí. ọlọ́run á fún wa ṣe. ṣé wọ́n gbọ́ kankan pa ẹ̀. it's fine. ẹ jọ ta. mi ò mọ irí ní ibi kankan ṣùgbọ́n ẹ̀mí ọlọ́run ló rán mi sí ègbé ni fún ẹni tí a rán tí kò jíṣẹ́ ègbé ni fún ẹni tá a rán tó lọ jíṣẹ́ káàkiri
Ọlọ́run ní ká sọ fún yín pé àwọn àgbáyá lóore ó pọ̀ níwájú yín lọ́dún ìtọ́lọ́ ṣì máa ṣe fún yín. Ṣé alàgbà? Tí ògo ẹ̀ tó dẹ̀ máa hàn fún ayé rí. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ní ká sọ fún yín pé ní ìgbà yòówù tí ẹ bá ń retí ohun kankan bó ti ń wò kéré mọ́, tí nǹkan ẹ kò bá ti tẹ̀ yín lọ́wọ́, ẹ má bá ẹ̀dá alààyè kankan sọ ká lè ṣe ogun promise and faith fún yín. Ẹ̀mí Ọlọ́run ní tí ọmọ ènìyàn bá ti lè tẹ̀lé ìkìlọ̀ yìí, ayọ̀ ní fọmọ Ọlọ́run. Olúwa wà pẹ̀lú Jésù àdúrà yìí. Promise and faith. Ṣé máa mú lò rẹ́ ṣe sọ yẹn? Mo dúpẹ́ lọ́wọ́ yìí. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú. Èmi tí ẹ gbọ́ nǹkan pa ẹ̀. Mi ò gbọ́ nǹkan pa ẹ̀ àtọ̀. Mi ò gbọ́ nǹkan pa ẹ̀. Ó kàn ta sí mi létí fẹ́rẹ́ ṣá náà ni mo ṣe bí ẹ. bó o dẹ̀ ṣe sọ fún mi ìyá lọ wádìí wọ́kì kan ti bá gbọ́ gbà ẹ̀ máa jẹ́ kó gbọ́. Ọlọ́run ṣe dáadáa. Ọmọ tí mo ní kó gbé ẹja ṣáwá ìjọ à. mọ́mí ṣẹ̀rí lẹ́yìn provision yìí ni mo ṣẹ̀ṣẹ̀ lọ sí ọ̀dọ̀ Màdúrà. Cause àwọn aṣọ táwọn ń tà tí wọn kì í ṣe àǹkárá téèyàn máa fi sómi tó máa bó authentic ní tiwọn so ẹ wò ṣẹṣà láìpẹ́ gbígbẹ. tí wọ́n bá ti rí yín báyìí kí wọ́n mọ̀ pé yes ìyá Bùsọ́lá ló yọ. so mọ́mí mo fẹ́ kẹ́ ẹ rán nice style àwọn nice bùbù tó jẹ́ pé mọ́mí ẹ láìkú wọn kí ló ṣẹlẹ̀. mo láìkẹ́ inú mi dùn sí ṣùgbọ́n. ṣé mo ṣe ń inú mi. ó ṣẹlẹ̀. mọ́mí inú yóò dùn sí mi kí mo ṣe fún mi. ṣe pé sí ẹ ìwọ náà wo ọkọ mi kéèyàn ní 100 ẹran kí ẹyọ kan ṣoṣo kó wá sọnù ẹyọ kan tó sọnù yìí kéèyàn má wàá wà báwo ló ṣe máa rí ìwọ náà wo ìwọ nìkan ṣoṣo òun ṣèjẹ òun ṣèmu òun raṣọ fún mi òun ṣe gbogbo ẹ̀ fún mi àbúrò ẹ̀ ń kọ́ níbo ló wà àwa ń jẹ àwa ń mú ipò owó gan-an ni mo mọ̀ tó wà lọ́wọ́. ẹni ṣé torí ẹ̀ lè wá ronú ṣé bí the last night tí mo béèrè ẹ̀ lọ́wọ́ yín ẹ sọ pé ọ̀rọ̀ ẹ̀lẹ́ ló wà. bẹ́ẹ̀ ni kódà ìròyìn tí mo gbọ́ nípa ẹ̀ kò tẹ́ mi lọ́rùn rárá ọ̀nà kan ṣe játijàti lọ́rùn ó tún wá sọ fún wọn wípé ó dijọ́ tóun bá rí ṣe kó tó di pé òun wálé níjọ́ òun ló mọ̀ tóun fẹ́ rí ṣe ìwọ náà wà wá táwa ń bí à ń jẹ à ń mú à ń ṣe gbogbo ẹ ẹ wo orúkọ tóun wà lọ́rùn ẹ. mọ́mí mi láìkí kọ́ tẹ́ ń ṣe yìí ẹ torí ọlọ́run ẹ̀dẹ̀rú títí mi nà àwọn ẹ̀dẹ̀ jọ. ṣó lè ṣe nǹkan kan fún mi. kí ni. òun ni pé kó jọ kó bá mi wà lọ tó bá dé ọ̀rẹ́ yìí kó lọ fi mú filẹ̀ kó bá mi wà. mọ́mí ẹ take it easy now gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ló yé mi ṣùgbọ́n ẹ mọ̀ pé mi lè dá ṣe nǹkan kan lẹ́yìn ọkàn mi but mo wá promise pé tí n bá délé màá lọ bọ́kọ mi sọ ṣoye yẹn màá try láti bá mi wà tí mo pẹ́ yẹn kan mo ní ojú ẹ má sunkún mọ́ nínú ìjọsọgbọ́n mi ibi bá ti bá ní wà lọ kò sí problem ẹ̀rọ yẹn má wọ ẹ jẹ́ pé ní rédíò àwọn. ọ̀sẹ́ni tó dàbí ìyá lára ọmọ màá má tọ́jú ìyá mi tó bí mi ọ̀sẹ́ni tó dàbí ìyá lára ọmọ. Kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ rẹ̀. Kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ. Màá lọ máa tọ́jú ìyá mi tó bí mi. Kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ. Akin, jọ gbé fáìlì tí list gbogbo àwọn contractors tí wọ́n apply fún contract máa fẹ́ ká lè mọ èyí tó kájú òṣùwọ̀n láti lè gbé iṣẹ́ yẹn fún. Can you bring the file? Àti award contract yẹn sir. Oh, understand nǹkan tí mo ń sọ. Nǹkan tí mo ń sọ ni wípé àní list gbogbo wọn. Ṣebí what I said last was wípé let us see the list
of the contractors ká lè mọ̀ èyí tó kájú òṣùwọ̀n tá a máa gbéṣẹ́ fún tó bá gbé list yẹn jáde nsìn à lè sọ pé òkè eléyìí á ṣe dáadáa because kò yẹ ká gbéṣẹ́ fún yàn tó máa bójú wa jẹ́ tí ò ní ṣiṣẹ́ wa dáadáa bó ṣe kó ṣe. àti award contract yẹn fáìlì ni mo gbé síwájú yín nìkan bíi last 2 weeks tí ẹ sign fáìlì náà la fi approve contract yẹn. ẹ ti award contract yẹn out. bẹ́ẹ̀ni sir. But why? Akin, why? I mean, so they take any decision like she play kọ́kọ́ inform me tẹ́lẹ̀. No, you should have informed me. Why? Báwo ni mo ṣe mọ̀ bí ẹni yẹn ṣe capable tó láti lè gbàgbàrú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn? Akin, man, shit. ẹ̀yin lẹni ká follow due process yẹn náà la follow àti àwọn other necessary things tí ó yẹ kí ẹnìyẹn mú wá àrí ó láfi award contract yẹn jáde sá. I mean, what I told you people, maybe those indigenous contractors, and láti make use of them because àwọn lára alé nígbà tá a bá ń gbé iṣẹ́ fún àwọn those foreigners. Ìgbà wo la fẹ́ wúlò fún àwọn ará alé mo sọ tẹ́lẹ̀ Akin, I told you. Ẹ sà indigenous contractor náà ni ẹni tí a gbé fún Ọláònípẹ̀kun and Co. You mean indigenous contractor lẹni tẹ́ gbé iṣẹ́ fún? Ọláònípẹ̀kun and Co. Ọláònípẹ̀kun and Co. Ará alé náà nìyẹn but ó yẹ kẹ́ inform me tẹ́lẹ̀. No, I want you to take it and with utmost respect Akin, you know I love you. In case of any other time, don't let this repeat itself again. Anyway, no problem. Check and refile it. Because why I'm saying this is I need láti wúlò fún àwọn contractors tí wọ́n wá lé. Ṣó ti yé kò jù bẹ́ẹ̀ lọ. Check and refile it. Okay, sir. Excuse me, Akin. Sir. Ẹni tẹ́ gbé ṣàyẹn fún ṣé ó dá ẹ lójú pé ó capable láti lè handle it. Oh, no problem, sir. No problem. Àwọn share tí ó ti ṣe tarí. Yeah. Ó wà sure mi pé capable enough láti handle contract. No problem. Jẹ́ kí n rí fáìlì. Okay, sir. You know what to do. Ẹ má lè dá plan Ọlọ́run rú o. Irú ẹ̀gbọ́n tí mo ti promise nsìn. How am I gonna do it? Ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà nsìn? Shit. Hello. Hello, ẹ̀gbọ́n. Hello. Mo ti ń try aago yín láti bí wákàtí mélòó kan but network kò jẹ́ kí n get through. My honourable GM, ẹ má bínú, mo jáde ní toilet mo kàn sáré pick phone ẹni mi tí ẹ wojú ẹ. Ṣé wàá okay? Mo kàn ní kí n sáré brief mi lórí ọ̀rọ̀ contract tí ẹ apply sọ́dọ̀ wa yẹn. Oh yes, that's right. Yeah. Ǹjẹ́ bí ọlọ́run bá ti fẹ́ kí n kọrin ló ṣe máa ń rí. Mo ṣe gba message kan láti ọ̀dọ̀ project manager wa ni torí ó dàbí ìgbà tó yẹ pé wọ́n ti fi style award contract yẹn fún kan nínú àwọn contractors tó wà lẹ́kọ̀ọ́ ẹ̀. Wọ́n ti gbé contract yẹn fẹ́ lò mí. Ẹ má bínú ọkọ, ẹ má bínú ṣẹ́rí. Ọlọ́run mọ nǹkan tí èèyàn kan mọ̀ bí Ọlọ́run bá lè ṣe fẹ́ kí nǹkan rí ló ṣe máa rí Ọlọ́run ó pọ̀ ju ẹ̀dá lọ èmi gangan ò mọ̀ ìgbà táwọn fúnra wọn dẹ̀ ti award kìíní yẹn ní fún ẹni yẹn wọ́n lè ṣe jẹ́ kí n mọ̀ but tí bá ní kí n fà á jù bẹ́ẹ̀ lọ insult máa wá sí ọ̀dọ̀ wa ń bí nígbà tó jẹ́ pé àwọn management wọn mọ̀ nǹkan tó ń ṣe
mi lè fẹ́ nǹkan tó máa dà bẹ́ẹ̀ so mo mọ̀ báwọn ti ṣe mistake náà èmi ni ò ní wáyé bẹ́ẹ̀ mọ́. díẹ̀ ládùúgbò gbogbo wa láti mo ṣe ẹ̀ẹ́dúró ṣé tẹ́ndà mi ò dá ní àbí báwo. Oh my God, mo lè ti fọkàn balẹ̀ lórí kọ́ńtrátì ju gbogbo tí mo gbọ́ yìí lọ o. so ẹni àǹfààní tó bá tún wá lágbára Ọlọ́run mi ní jẹ́ kó fòyì ṣẹ̀bọ ẹ má bínú ẹ jẹ́ ká fílẹ̀ bó ṣe wáyé ẹ jọ ṣe bọ́. Oh God. Ṣé àwọn foreigners yẹn náà lè tún gbé fún àbí ẹ tún ti fi àwa indigenous contractor yẹn sílẹ̀ tó ti gbé fáwọn foreigners. Contractor tí wọ́n gbé fún ìkìtẹ́ ṣe foreign contractor one of the indigenous contractors yẹn náà ni yóò gbà. Nílùú yìí náà contractor ló tún wá bí ju tiwa lọ ẹ dáhùn. One ọlá onípẹ̀kun kìnnì kan company. Ọlá òní what? Ọlá onípẹ̀kun àwọn. Sorry, Ọlá onípẹ̀kun and co. Ló gba contract yìí. Wọ́n dẹ̀ sọ pé kò lóun náà wà one of the indigenous contractors náà ni so ẹ jẹ́ ká fílẹ̀ fún lágbára Ọlọ́run tí ẹni àǹfààní bá tún ti wá mi ní jẹ́ kó fòyìn adé make sure pé mo tètè bá yín arrange ẹ má bínú ẹ jẹ́ ká gbà pé bí Ọlọ́run ṣe fẹ́ ló ṣẹlẹ̀ yìí. Ẹ ṣe. Sọlá so gbogbo nǹkan tí mo sọ sílẹ̀ yìí ẹni sùúrù ni dábì lóhùn kí bá bínú ló gbẹ̀yìn àìsí. mo ní ẹni tá ń sọ̀rọ̀ ẹ̀yọ̀ rẹ̀ yín ni tó jẹ́ pé àti kékeré lẹ ti jọ ń bọ̀ rẹ̀ yín bọ̀ tẹ̀lẹ̀ ti jọ ṣe business ti pẹ́ kí lè wá fẹ́ kí n sọ̀dà pé kẹ́ lọ bá wọn kẹ́ bá wọn sọ kẹ̀dẹ̀ gbọ́ tẹnu wọn náà kẹ́ tó jump into conclusion. ní ẹni tó jẹ́ pé èmi lékun sí ó lé ejò sí mi contract mi ńlá bàbá pé káàmì lè jíjọ ṣe wà lọ dàgbà lẹ́yìn mi ó mọ̀ pé ikú nìyẹn ó mọ̀ ó fọ̀ bẹ́ẹ̀ ni ó fi ń jẹ mí níṣu ọlá mi pẹ̀kun wọ́n wá ń sọ kémi ní sùúrù má gbàbọ̀dẹ̀ fún mi o má gbàbọ̀dẹ̀ fún mi àtọ̀ má gbàbọ̀dẹ̀ fún mi ok. àlórúkọ ló ń sọ ni ìjà ọ̀dọ́ orúkọ ló ń sọ ni ìjà ọ̀sán nǹkan tó yẹ kẹ́ lọ bá wọn ní sísẹ́ bá wọn tó fẹ́ fẹ́ fún kéèmì òun lẹ́kọ̀ọ́ sínú lẹ́kọ̀ọ́ àbí. orúkọ ló ń sọ ní ìjà òṣùwọ̀n. Èkó ṣàlàwà arómi sálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀. lóní sọlọ́bọ̀ lóní wẹ́wẹ́ lóní sọlọ́bọ̀ lóní wẹ́wẹ́. Máa ṣe fàájì ara mi, mi ò lè wá kú, mi ò lè wá kú, mi ò lè lára mi. Mo ti gbìyànjú, mo ti ṣe wọ́n mo lè ṣe. Àlùbáríkà, àlùbáríkà, àlùbáríkà ní kókó. Ẹ má mílíkì, ẹ má mílíkì, ẹ má mílíkì skolobo. lóní sọlọ́bọ̀ lóní wẹ́wẹ́ lóní sọlọ́bọ̀ lóní wẹ́wẹ́. Máa ṣe fàájì ara mi, mi ò lè wá kú, mi ò lè wá kú, mi ò lè Daniel. mo ti gbìyànjú, mo ti gbìyànjú, mo ti ṣe mo lè ṣe. Àlùbáríkà, Hey, give me a second. Take me. àlùbáríkà ní kókó. Ẹ má mílíkì, ìgbà tí mo dé tí mò ń bẹ̀rẹ̀ lọ́dún máa ń yẹ ti wọlé. Bẹ́ẹ̀ni ṣe gbà ní.
ṣe máa jó pẹ̀lú yín. Kí ló ṣẹlẹ̀ gan-an? Gas contractor ti lé láti jọ yìí ọlọ́run ti ṣí ojú bọ́ sí. Ọlọ́run mo dúpẹ́ o. Ọlọ́run mo dúpẹ́. Èwo náà wá fún yín bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀ lọ fún mi, gbogbo ẹ̀ lọ àbúrò láti Port Harcourt dé ọ̀rẹ́ láti ọ̀rẹ́ títí dé kò èmi nìkan lọ́kùn. Mo wá ṣe o, mo dúpẹ́ o, mo dúpẹ́ bàbá. Ọpẹ́ yẹ o. Èwo lẹ á fẹ́ fún dáàdì ṣínà rẹ̀? Ṣùgbọ́n mi náà fún ṣe kí wàá ní tèmi láti máa pínṣẹ́ kiri. Ó dà bẹ́ẹ̀ nínú wíṣẹ́ fún but mo bìlú pé ó dà sẹ́bà náà pẹ́ ìlú fún wọn náà ṣé ẹ ti sọ fún wọn ṣá pé ẹ̀yin ni contract ń já mọ́ lọ́wọ́. Mi ò sọ fún ọ mi ò dẹ̀rù kó mo fẹ́ sọ fún bàbá. Ṣé mo kò ní dà kí wọ́n lọ gbọ́ ìta wọ́n máa rò pé bóyá lọ gbé àwọn lẹ́sẹ̀ lábẹ́fẹ́ ọbẹ̀ ìyá wọn ní iṣu nọ́mà kan ẹ̀dẹ̀ mọ́ ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì ẹ sọ fún wọn tẹ bá sọ fún wọn kò sáwọn tó fẹ́ gbà ń bẹ̀ kódà mo ṣe ń bá yín sọ̀rọ̀ níbi ní ìpè àwọn ló yẹ kó jẹ́ ẹni àkọ́kọ́ tẹ ọkọ máa sọ ní tiẹ̀. Bó ṣe sọ yẹn màá ronú sí tó bá yẹ kí n sọ fún màá sọ fún in fact mi ò gbọdọ̀ tó ẹ jẹ tí n bá máa sọ fún rárá màá ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn á ti tó oṣù kan sí méjì. Ìwọ ọgbọ́n tí yóò bá sọ wọ́n ní tíṣu ẹni bá ta èèyàn máa fọwọ́ gbò jẹ ní. Màá tún wá pariwo ara mi síta dé ilé. Ọlọ́run ó máa tóbi lọ òótọ́ ló ń sọ wípé kábíyàn ò sí ìwọ lọ́ba lè ṣe nìyí àyẹ̀wò lè ṣe ó ṣe jẹ́ pé àsìkò kan náà ní gbogbo wa bọ̀ sí fún wa láìpẹ́ láì jìnnà ó ṣe orí ńlá ńlá fún mi èmi náà lè fẹ́ di ìyá ọlọ́run màá di ìyá ọlọ́run màá di ìyá àbíyè màá dúpẹ́ ó tún wá gbé kí iṣẹ́ gidi owó tá a máa lè fi tọ́ ọmọ náà ó tún wá gbéṣẹ́ yẹn gbé fọ́kàn mi. Ṣé rí jọ yẹn ṣe kí n sọ létí máa kà fún ìyá ọlọ́run ó ṣe ó ẹ̀kọ́ ayọ̀ ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore ìyìn ló yẹ ọ́ ọlọ́run ọba òsánà yẹ ọ́ ó ṣé o bàbá mo dúpẹ́ o. Ṣé kò sí ṣá? Èyí tí mo mọ̀ níjẹta lánàá kọ́ nìyí. Kí ni problem? Kí ló ṣẹlẹ̀? My brother, ṣé ọ̀rọ̀ ilé ayé yìí náà tó? Ilé ayé yìí náà ni mo lọ mo lọ ṣáà. Oríṣiríṣi orúkú tó ń ṣẹlẹ̀ níbi náà ni mo wò lọ. Bí kọ́rẹ̀ dalẹ̀ ara wọn, bí ká gbàyàwó níyàwó, bí ká purọ́ jalè, bí ká ṣàṣọ àbòsí èké tẹ̀mbẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ gbogbo ẹ̀rọ Ẹ̀gbọ́n abáyé ayé mi ìkíṣí ti délé ayé ọjọ́ ti pẹ́ kò wá yẹ kó jẹ́ pé ilẹ̀ tó yẹ ṣe máa wù yẹn ọmọ ènìyàn ìwà màgòmágó báyé wọn jẹ́ so oyè olùbá ló wà lójijì mọ́ tó wà lẹ́wọ̀ ló yẹn èèyàn pẹ̀lú ìwà burúkú ẹ̀wọ̀ ẹ̀gbọ́n ẹ fi ọ̀rọ̀ àwọn ọmọ aráyé lẹ̀ agbára òjò lọ́rọ̀ wọn láwọn onílé mi ò nígbà fún èmi ọgbà àwọn kún o. Agbára òjò lóhùn onílé wú. Bẹ́ẹ̀ni. Onílé ni ò nígbà fún. Onílé ni ò nígbà. Tó bá wá rí bẹ́ẹ̀ tó bá lọ́rẹ̀ẹ́ kan tó jẹ́ pé ìwà tó ń wù sí bẹ́ẹ̀ tí ò ń lékún sí ni bẹ́ẹ̀ tí ìwà tó ń wù sí ẹ in return
nígbà tó ń léjò sí ẹni kí ni mo máa ṣe fún ọ̀rẹ́ bẹ́ẹ̀. mo ní ọ̀rẹ́ kan mo léwu sí ó léjò sí gbà tó rí mi òkú màá léwu sí yóò á léjò sí ìbílẹ̀ màá lé kìnnìún padà sí kó kú dànù ẹni yára lògùn gbé tí n bá ti rí wẹ̀ pé ọ̀rẹ́ tí mo ní ìwé dalẹ̀ ní ẹ̀gbọ́n mi lójú ẹsẹ̀ nínú àchẹ́ǹdì pẹ̀lú ẹ̀ ni ẹ mọ̀ pé afẹ́jẹ́ má fi ayé lọ́mọ aráyé yìí tí mi bá dẹ̀ tètè wá àkọsí lórí ọ̀rẹ́ ó lè tó lọ́wọ́ ẹ̀ máa tètè mi lọ. so eku ni mo lé sí ejò ló lé padà èmi náà lé kìnìún padà sí kó tètè finish it. all right approach tí wọ́n fẹ́ fún tiẹ̀. of course báyìí ṣe gba nìyẹn. ẹ tó bá jẹ́ pé ọ̀rẹ́ ẹ tẹjọ ṣe business tẹjọ ṣe jẹ iṣẹ́ kan wá jáde tó ẹ kẹ́ mi ìjọba ó wá gbẹ ìlọ láì sọ fún ẹ ó dẹ̀ lọ jáṣẹ́ yẹn lọ ṣe fún ara ẹ̀ kọ́. olórí burúkú nìyẹn apààyàn nìyẹn ẹ mọ̀ ẹ́ pé ẹni tó bá ti gba iṣẹ́ lọ́wọ́ èèyàn ó ti pààyàn ó ti gbẹ̀mí èèyàn nìyẹn tí n bá ka mọ́bikíbi máa padà nù máa pa ni o torí pé òun náà rí wúro ni n tó dẹ̀ fi lè mú ṣerú ẹ̀ omi ìkú fẹ́ pa mí ni tọ́wọ́ èmi náà bá wáyá láti kọ́kọ́ pa kò sì tó burú mẹ́ òfin mọ́sẹ̀ mọ́ ló ń tẹ̀mí tẹ́lẹ̀ bá dà mí lóògùn máa fọ́ lẹ́yìn straight èmi fún ara mi. ìjà ń bẹ̀bí gẹ́ ìjà ń bẹ̀bí ìjà ń pariwo ìjà ọ̀dọ́là àlórúkọ ló ń sọ ní ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ìjà òṣùwọ̀n àlórúkọ ló ń sọ ní ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ìjà òṣùwọ̀n. eré ló yẹ ká ṣe. bàbá ọkọ mi ẹjọ́ torí Ọlọ́run. wo dénìkẹ́ ọ̀rọ̀ yóò kún ẹ. ẹjọ́ torí Ọlọ́run ṣé gbogbo nǹkan tẹ̀yà tọ̀rọ̀ yín sọ pátápátá ni mò ń gbọ́ mi kàn fẹ́ dá sínú ilé ni ẹ jẹ́ kí n kọ́ mi ní. o tiẹ̀ lè dá sí. ẹ jẹ́ kí n dá sí ẹjọ́ ẹ̀yin náà mọ̀ ọ̀rọ̀ rẹ yín. dénìkẹ́ stay out of this. o gbọ́dọ̀ dá sí rárá tọ́ kí ló kàn ẹ́ kò ń ṣọ̀rọ̀ obìnrin rárá àti rárá ọ̀rọ̀ ibi àti ẹ̀mí ọ̀dàlẹ̀ lélẹ̀ ọ̀dàlẹ̀. What is this? Ọkùnrin wá ṣe mí. Àlórúkọ ló ń sọ ní ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ìjà òṣùwọ̀n. a máa jàjà díjú ajá gbéra ajá máa bójú ẹ̀yìn ọ̀dà okùn bá ń hó rúru ká má ṣe wá lù ìjà ọ̀dọ́là àlórúkọ ló ń sọ ní ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ìjà òṣùwọ̀n. àlórúkọ ló ń sọ ní ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ìjà òṣùwọ̀n. ẹ ti gbẹ bíbá ilẹ̀ jókòó sí mo rò pé ti lọ mi. lọ sílẹ̀ láàánú pẹ̀lú ẹ nà. dúró kí ló fi kí n lọ ṣe lọ́hùn ṣé kí n débẹ̀ kí n sọ pé jọ̀ọ́ má bínú pé mo bá oníyàwó ẹ̀ jẹ́ ni àbí kí n máa sọ pé ọlọ́run ò ní járe rú ẹ̀ mọ́ ọlọ́run àṣẹ rú ẹ̀ mọ́ kí ló fẹ́ kí n máa lọ sọ lọ́hùn. ẹ mọ̀ bẹ́ẹ̀ lẹ máa ń bínú ẹ̀yin ti gbàgbé pé ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ láti yọ ọdún yìí tí wọ́n ti ń wọ́n mu wọ́n á jàjà ní oyún ṣó wá yẹ kó jẹ́ pé látọwọ́ yín ni oyún yẹn ti máa bàjẹ́ ẹ̀yin náà ẹ wò ẹ máa lọ yanjú ẹ̀ ni o ẹ tí mọ wàhálà tí nǹkan tẹ́ ṣe máa bí o ẹ tí mọ nǹkan tó máa dá sílẹ̀ ẹ yá rọra lọ́kẹ́ lọ yanjú ẹ̀ ni o.
ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe ó ti ṣe. orúkọ Jésù. àmín. ọ̀run kó gbàdúrà fún yín. àmín. kẹ́ ẹ máa rójú rẹ Ọlọ́run. Ọlọ́run kó dájú lórí yín. Ọlọ́run kó wà lórí yín. kẹ́ ẹ máa gbé láì léwu. ká máa yan Olúwa. oníforúkọ Olúwa. Jésù Kristi Olúwa wa. àmín. 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 ẹ̀yin Jésù lógo. ògo fónílé ayọ̀. ṣé ẹ rántí pé mo sọ fún yín lọ́jọ́ kìíní àná wípé ilẹ̀ àánú Olúwa kìí ṣú. bẹ́ẹ̀. Ọlọ́run ṣe àbí òṣè. ó ṣe. ẹni tó bá dúró ti Ọlọ́run máa ń ṣe tiẹ̀. ẹ̀mí wá ń fi yé mi wípé ọmọ tó wà nínú yín yìí ọmọ alálùbáríkà ni ọmọ ológo ńlá ni ọmọ tó máa gbé ògo ìdílé bàbá àti ògo ìdílé màmá ga ni ṣùgbọ́n ẹ tọ́jú ẹ̀ kí ògo yìí kó má bàa wọ́ mi ẹ tọ́jú ẹ̀ kí ìràwọ̀ yìí kó má bàa rẹ̀ dànù. ṣe mọ̀ pé àǹfààní kì í wá ju ẹ̀kan lọ tó bá tán mi ò sọ pé ó máa tán oore ọ̀fẹ́ Ọlọ́run ló kù àlàáfíà fún yín gbogbo Ọlọ́run kó wà pẹ̀lú yín Jésù Olúwa wa kẹ́ ẹ máa gbé láyé mi hallelujah. ẹ wo báwo lẹ ṣe ṣe nígbà tí ẹ mọ gba akitiyan àti wàhálà tí a ṣe lórí kí oyún madam lè dúró ẹ wá wà so careless pẹ̀lú oyún wọn ọbẹ̀ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ o. àdá fún yín dókítà Ọlọ́run má jẹ́ kí ọ̀ṣọ́ rẹ̀ nínú Adéníyì òun ni olórí burúkú tó tìyàwó mi ṣubú o. tìyàwó yín ṣubú. tóyún fi bàjẹ́ lára ẹ̀. ẹ wo ẹ má jẹ́ pàá fún yín oyún inú madam ti wálẹ̀ and chances for madam láti tún ní oyún mi ó slim gan. òun mo sọ fún yẹn ó slim gan. ẹ wo chances yẹn ó slim gan. ṣó wáyé jẹ́ pé Adéníyì ó ṣírò ilé ìfún mi ò ní gbà. èrè ló yẹ ká ṣe ìjà ò sún ọ́ ìjà ń sọlẹ̀ ayọ̀ dahoro ni ìjà ń bẹ̀bí jẹ́ ìjà ń dẹ̀bí rú ìjà ń palu ìjà ọ̀dọ́là àlórúkọ ló ń sọ ní ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ìjà òsùn ọ̀. èmi ni mo pé ìpàdé yìí inú mi dẹ̀ dùn kọ́ wípé mo pè ẹ̀jẹ̀ mi bí ọmọdé bá ń gégi àgbàlagbà àti mọ̀bí tó máa wò sí ìjà kẹrẹ kídẹ dọ́là orúkọ ló ń sọ ṣé ẹ rí bí ọ̀rọ̀ rábí yìí ń lọ yìí fàkájà ìwà láàrin wọn mọ́gàjì ó ti fẹ́ bá nǹkan rere jẹ́ o bọ́ọ̀rọ̀ bá dẹ̀ ń pẹ́ ńlẹ̀ tí ó ń gbọ́ sí mo wá fi ọlá Ọlọ́run bẹ̀ yín gbogbo ọ̀nà ẹ̀ bá máa gbà ká máa fi parí ọ̀rọ̀ yìí ó lè gbọ́dọ̀ tán. ẹ ṣe mo fi owó àti ọmọ mo fi blọọkù máàtù yìí ibẹ̀ dẹ̀ ti rí làákàyè yẹ́lò láti fi pè pàdé Ọlọ́run kò ní pa làákàyè ní. lánìí pẹ̀kúrẹ́ máa kọ́kọ́ bá náà rọ kátẹ́ pé Déníyì ṣe mistake ọ̀hún bẹ́lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi ẹnì pẹ́ lórí kúnlẹ̀ lánìí pẹ̀kún wọ́n fẹ́ kékeré kan yẹ o wípé ọmọ àlè ń rè rí mú kí kò ń bí ọmọ àlè rádẹ̀ ń bẹ̀ kí kò ń gbà fẹ́ kó la ṣe sùúrù gan wọ́n mọ̀ pé bí n bá fẹ́ rún mi bí n bá fi gé òbí yẹ òun jẹ́ ó kí n bá dẹ̀ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó máa ń gbà àmọ́ eléyìí n kò fẹ́ kí áwọ̀ kankan kó ṣẹlẹ̀ láàrin méjèèjì kó la ní sùúrù gidi. Mọ́gàjì ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni ọmọ àlè ló rínú tí kì í bí ọmọ àlè náà dẹ̀ náà bẹ̀ tí kì í
ọmọ àlè yẹn ni mo fẹ́ jẹ báyìí. Kí ni reason? Bẹ́ẹ̀ ni mo sọ. Ṣé bẹ́ẹ̀ yìí wà láyé? Ẹ wà láyé yìí, ẹ wà láàyè yín. Nígbà tí èmi àti ìyàwó mi Adéníkẹ́ tá à ń sọ́nà ní ara kiri tá à ń wá ọmọ. A lọ sílùú òyìnbó, wọn náà máa fọnú, mo sanwó. A tún padà sí Nàìjíríà, wọ́n ní kinní kan tún ṣe lẹ́dẹ̀ẹ́ pàkọ́, wọ́n tún gbowó lọ́wọ́ mi. Ọlọ́run wá ṣetán, ìyàwó mi ẹ wá lóyún. Oyún tí ìyàwó mi wá ní Adéníyì tó lóun bá mi ṣọ̀rẹ́, ipasẹ̀ lóyún fi bàjẹ́ lára ìyàwó mi, ẹ wá ní kọ́rọ̀ tán. Ọ̀rọ̀ lè tán, ṣùgbọ́n ọ̀rọ̀ tún lè tán. Tí Adéníyì bá máa gba condition tí máa fún. Ó sọ. Ṣé mọ̀ pé ọwọ́ tí mi àti àwọn mi wà sí bóyá ó máa rí bẹ́ẹ̀ bóyá kò ní rí bẹ́ẹ̀ mọ́, bóyá ó máa ṣeé ṣe bóyá kò ní ṣeé ṣe mọ́, ọwọ́ yẹn la wà báyìí. Ṣùgbọ́n mo fẹ́ kí òun Adéníyì tó bá ti lè ṣe kọ́kọ́ fún mi, tó bá ti lè mú ọmọ bíbí inú ẹ̀ kó fi fẹ́ mi, kí n fi dípò oyún tó bàjẹ́ lára ìyàwó mi. Pàṣípààrọ̀ láti pẹ̀kun bí sóò ti gbọ́ pé irú ilé ìhápìn rì. Ntíjà ò ṣe ní parí náà nìyẹn. Ntíjà ò ṣe ní parí lẹ́gbọ́ yẹn. Tí yóò bá ti ṣe ìjà ò lè parí. Ó tọ́ ni mo sọ fún yín yẹn. láti pẹ̀kun. Ó tọ́ ni mo sọ fún yín yẹn. Pẹ̀kun. Báwo lẹ ṣe fẹ́ kó parí? Tí ò bá ti lè ṣe yẹn ìjà ò lè parí láíláí. Délì, gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ kó tẹ́tí ẹ sílẹ̀ kó gbọ́ dáadáa. Àkọ́dáró ni o, kò dàbí àdágbé, máa gbẹ̀sùn. láti pẹ̀kun. Délì, mo sọ fún ẹ mo ní èmi kíní burúkú yìí, máa gbẹ̀sùn. Èdìrè àdìpẹ́kun pẹ́kun. Èsì kò máa ní jẹ wá léèrè. Mọ́gàjì èdìrè o, ẹ má wò níran o. Láti pẹ̀kun. Èdìrè o. Ẹ ṣe dúpẹ́ lọ́wọ́ nǹkan. Àwọn mọ́gàjì àgbà yẹn dalẹ̀. Ṣé rí gbogbo ètò ìṣe yẹn? Mo ṣe pé mi náà ò lè ṣe. Gbogbo tó dẹ̀ ń sọ pátápátá gbogbo ẹ̀ ló lè ṣe. Ṣùgbọ́n a gbéra wa dáadáa jura wa lọ. Ẹ̀dẹ̀ mọ̀ pé bíbí rẹ̀ kọ́ kò ṣeé fowó rà. Ẹ wo ìfilẹ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀. Ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ìjà òṣùwọ̀n. Àlórúkọ ló ń sọ ní. Mọ́mí, ẹ̀wọ̀n mi kì í ṣọmọdé mọ́. Tí mo bá dẹ̀ sọ fún mi pé mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin dáàdì àti dáàdì mi, irọ́ ni mo pa fún mi. Ṣé rí ìjà tí wọ́n ń jà yìí? Èyí mi rò pé ẹ kó tó nǹkan tí wọ́n ń fà lọ báyìí náà. Mo ṣọ́rọ̀ pé tí a bá ní kò ní débi tí ó máa dé tó bá débẹ̀ irú èmi mi wà nílé access ọ̀dọ̀ yín mọ́. Mo dẹ̀ bá mọ̀ mi sọ̀rọ̀ náà ṣùgbọ́n jẹ́ kí n mọ̀ pé gbogbo ìgbà tí àwọn bá ti pè ẹ̀ kí n rí i pé kàn láwọn. Mo ṣọ́rọ̀ pé yá kí n wá rí wọn. Ẹ̀kẹ́ bá dáàdì sọ̀rọ̀ ní dáàdì bóyá wọ́n gbọ́rọ̀ sẹ́yìn lẹ́nu wọ́n á lè parí gbogbo wa láti mú fà lọ́wọ́ yìí. Ṣínà ṣé orí ọ̀rọ̀ kò le tó báyìí? Ọlọ́run má jẹ́ kéṣù lọ́wọ́ sọ̀rọ̀ wa ni ó kàn dàbí pé èṣù fẹ́ yá àwọn méjèèjì lọ ló fa ogun tó wà nílẹ̀. Bọ̀dì tí mọ́mí ẹ̀ sọ pé tóun bá bùn mi ò kì í gbé fóònù bóyá mi ò rí ṣùgbọ́n pé ibi tí ń bá wà pẹ̀lú fóònù máa ń wà ńgbà mi àti pé tí dáàdì wa bá ti wà ní èmi ní kúrọ́ fún ẹ̀mí ní ìgbó fóònù tó tó bá gbọ́ pé mo bá sọ̀rọ̀ báyìí pẹ́rẹ́ ó lè ní ayé fẹ́ parẹ́ but èmi mọ̀ wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run á bá wa yanjú ọ̀rọ̀. Ọlọ́run tó fẹ́ kó bẹ́ẹ̀ yanjú ẹ̀ yẹn Olúwa bá wọn lọ́wọ́ sí tó máa fi pa ẹ́. Wọ́n máa pa ẹ́ dànù gbẹ̀yìn ni. Wọ́n ṣe gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ìwọ òlójú tí ọ̀fin rírọ̀. Ṣé nígbà tí wọ́n bá ń mẹ́ni ẹ lọ kó tó mọ̀ pé wàhálà wà lẹ̀ ìwọ tiẹ̀ ṣé bàbá ẹ̀ ló rẹ̀ wá bí? Bàbá ẹ̀ ló rẹ̀ wá kókó wá dòbò sílẹ̀ ni wa. Bàbá ẹ̀ kọ́ láyéláyé owó ṣọ́tọ̀ ṣé kí ló tọ̀? Láyéláyé títí Jésù wà dìde má jẹ́ kí n rí ẹsẹ̀ ní inú ilé ọ̀dọ̀ mi bíbá get out. Get out!
ọmọ yẹn kí o. tó o bá délé o sọ fún bàbá ẹ wọ́n ní kí adití lè gbọ́rọ̀ òun la ṣe ń sọ lójú ọmọ ẹ sọ fún bàbá ẹ pé mo ní àkọ́dáró ni kò lè dàbí àdágbẹ̀yìn máa gbẹ̀sì. ẹ jẹ́ àṣọra fẹ́ni ẹni ló la ẹni ló pa ní wọ́n má ṣe kó bá mi. My dear, ẹ jẹ́ ká máa mú sùúrù ẹ jẹ́ ká máa mú sùúrù o. Ẹ rántí nǹkan tí a ti jọ ń ṣe bọ̀ ìgbà tí nǹkan ń dùn náà àti pé òkun òní ooru káwàá rúru kí la fẹ́ gbà náà eyín àti ahọ́n wọ́n ń jà n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ṣé tá a bá jà. bí kíkẹ́ wọn ló mọ òkú tó rí. mo ní mi ò pàdé ní ìṣe mọ́ ìpàdé ṣé o ti lọ́kọ̀ mi tó fẹ́ fi rẹ̀ fún o ti lọ́kọ̀ mi tó fẹ́ fi rẹ̀ fún àbí àbò ti lókè mi lẹ́yìn ọ̀run lẹ́nìkẹ́ wọlé lọ. àkókò mọ sáì tó wà á mọ bí tó dúró sí wọlé lọ bí ṣe wúyẹ. ìjà ọ̀dọ́là orúkọ lóhùn sọ ní ìjà òṣùwọ̀n àlórúkọ ló sọ ní ìjà ọ̀dọ́là orúkọ lóhùn sọ ní ìjà òṣùwọ̀n. You have done a great job. ẹ rí i pé gbogbo àwọn páìpù wọn ti kù síbẹ̀ yẹn bẹ́ẹ̀ nǹkan tó kàn tá a máa ṣe ni pé nísìn gbogbo àwọn páìpù yẹn a máa remove wọn wá síbí a máa ní kí àwọn caterpillar kan bẹ̀rẹ̀ sí clear gbogbo bíbá yìí lọ́wọ́ ọ̀rẹ́ àwa lè àwọn páìpù yẹn àti ẹ̀yìn kọ́kọ́ fi ṣe test run náà kẹ́ ẹ lè mọ̀ pé gbogbo nǹkan tá a sọ pé a máa ṣe bẹ́ẹ̀ ni. ẹ tó wà bẹ́ẹ̀ ni pé ọlọ́run kó ràn wá lọ́wọ́. Yes, sir. gbogbo bá a ṣe sọ ipá máa ṣiṣẹ́ yìí ká a ṣe kó yọrí sí rere àwọn aráàlú gan á mọ̀ pé yes ẹ tó gbaṣẹ́ lọ́wọ́ àwọn o ẹ tó nífẹ̀ẹ́ àwọn lọ́kàn ni àbúrò mi ò yẹ. ẹ sà àwọn ò kì í ṣerú ẹ nígbà tí n bá ṣe léyìí ẹ̀yin gan lára ẹ mọ̀ wípé ata kéré. iyọ̀dùn. ẹ sà ṣé kí n kúkú abayín ní hòtẹ́ẹ̀lì. èmi lè Èkó nìyẹn. sá Èkó. aago 6 ìrọ̀lẹ́ láwa ìsà. jakumọlé mímí ò ṣe ìrànlú kan jẹ máa lo tèmi. ẹ bá má fòrú rè sá kí lè wá bá yín ní hòtẹ́ẹ̀lì ká tún lè discuss àwọn gbogbo àwọn nǹkan tó tún kù. ìwọ má wọrí mi á pẹ́ lórí aago tó yẹ jẹ́ kí n máa bá tèmi lè kọ́. lórí ọ̀rọ̀ owó yẹn kọ́ sá. wọ́n pín yẹn gan ni problem owó ẹ̀ ti wà nílẹ̀ owó torí wọ́n ti mobilize wa. torí pé ọ̀nà yẹn gan fúnra ẹ̀ lágbára. ọlọ́run ló ń ṣọ́ wa ọlọ́run ló ń ṣọ́ wa. tó bójú bá yẹjú. ohun ò ní yẹ láéláé kódà iṣẹ́ ìkan ò tiẹ̀ ní yẹ. bàbá ń jà bíi ti ká kókó bàbá máa ń jà bíi ti ká kókó. ìjà ń sọlẹ̀ ayọ̀. ṣe express. ìjà ń bẹ̀bí jẹ́ ìjà ń bẹ̀bí rú ìjà ń palu. àlórúkọ ló sọ ní ìjà ọ̀dọ́là orúkọ ló
ṣé wọn lè ní ṣé wọn àtàkẹ́ ni ṣé wọn lè ní àbí kí ló ṣẹlẹ̀ ṣé wọn àtàkẹ́ ni. Yẹ́sìnà ọmọbìnrin má ti dákẹ́ mọ́ mi lọ́wọ́ kẹ́ Yẹ́sìnà. gbọ́ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ kò tẹ́tí ẹ̀ sílẹ̀ kó gbọ́ dáadáa àkọ́dáró ni o kò dàbí àdàgbé máa gbẹ̀sùn. láti bẹ́ẹ̀ fún. dẹ́ni mo sọ fún ẹ mo ní èmi kí ni burúkú yìí máa gbẹ̀sùn. ó sọ fún bàbá ẹ wọ́n ní kí adití lè gbọ́rọ̀ òun la ṣe ń sọ lójú ọmọ ẹ sọ fún bàbá ẹ pé mo ní àkọ́dáró ni kò lè dàbí àdàgbé yìí máa gbẹ̀sùn. ẹ jẹ́ àṣọra fẹ́ni ẹni ló ń ṣé àkóbá kọ́ ni nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ. ẹnu ló ń pani ẹnu mi ó má ṣe kó bá mi ẹ jẹ́ àṣọra fẹ́ni ẹni ló ń lani ẹnu ló ń pani ó má ṣe kó bá mi ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ìjà òṣùwọ̀n alórúkọ ló ń sọ ní ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ìjà òṣùwọ̀n eré ló yẹ ká ṣe ìjà òṣùwọ̀n ìjà ń sọlẹ̀ ayọ̀ dàgbòrò ní ìjà ń bẹ̀bí jẹ́ ìjà ń bẹ̀bí rú ìjà ń palu ìjà ọ̀dọ́là alórúkọ ló ń sọ ní ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ìjà òṣùwọ̀n. báwí fún mi ká gbọ́ bá sọ̀rọ̀ fún mi ká dẹ̀gbà. ẹ ǹlẹ́ o arákùnrin èwo lẹ ń ṣe ní ìdá ìlálẹ́ yìí. ìkànnú àwọn táyà ọkọ̀ mi ló ń yọ ní. táyà ọkọ̀ bẹ́ẹ̀ ṣé ẹ̀dẹ̀ tí wàá ṣe. mo fẹ́ kó jáàkì nínú ọkọ̀ kí n yí sókè kí n yọ kí n dá mi padà sílẹ̀. èwo ló wá wà lẹ́yìn ọkọ̀ yín. jáàkì ni mo fẹ́ kó. ẹ fún mọ bí ẹ fún mẹ́yìn ẹ̀jẹ̀ ń wò. ẹ̀jẹ̀ rè. ẹ̀jẹ̀ bò. òkú èèyàn rè. òkú èèyàn rè. òkú èèyàn rè. apàyàn rè apàyàn rè. ẹ jọ tó lọ lọ. ìṣẹ̀lẹ̀ ẹ jẹ́ ìṣẹ̀lẹ̀ yára ni. àlàyé kí lọ bẹ́ẹ̀ ṣe. ọyọ jẹ́wọ́. èmi bí o mọ̀ ń pa ẹ̀ mi ò mọ̀ ń pa ẹ̀. ọ mọ̀ ń pa ẹ̀. ọyọ bá mi wá. ẹjọ bẹ́ẹ̀ ṣe ń ṣe èrè àṣírí ẹ̀ tú. ẹjọ bí èmi kọ́. ó ti yàtọ̀ ó máa fojú ló ń jẹ ayọ̀jẹ́ o sinimá ńlá kan rèé o ìpìlẹ̀ lákọ́lé rẹ̀ eré ọlọ́sẹ̀ẹsẹ̀ ni o lórí YouTube channel Ijaduade TV olóyin ládùn ó kọjá bẹ́ẹ̀ àwòtúnwò ní ìpìlẹ̀ o.
àṣírí ọlọ́sọ̀ọ̀sẹ̀ tó dúró gbangba gidigba lè tẹ̀gbọ́n lórí YouTube Ijaduade TV. ìpìlẹ̀ the source ìgbé òpìlẹ̀ aró àfẹ́ ìbòjò òpìlẹ̀ àrùn a kì í gbójú fífò láti àgàdá ta ni gbójú yíyan lálágẹmọ èjìdé ǹdáyé ẹ̀bọ̀ ọ̀ràn tẹ̀tẹ̀ amúkùn tí wọ́n sọ pẹ̀lú ẹ̀ wọ́ olókè lẹ́wọ̀ ẹ̀ wọlẹ̀ wàá lòkè ta ìpìlẹ̀ ló wọ́ lọ sábà já lọ́rùn dọ̀pá ni kurukuru bá gbójú ọjọ́ ló bá di fíàgàn pọ́npọ́ yẹkẹtẹ jàdímọ́lẹ̀ àwọ̀ ìdarẹ̀ eré oníṣe ìpìlẹ̀ the source ọ̀rọ̀ ni wọ́n sọ ní ràgániràgá fi tú yanyan ó di kí wọ́n fi yangan ṣáyangan kó lè dá yangan láà lórí ta mẹ́ta àgbà sálá ìpìlẹ̀ the source from the stable of Ijaduade TV bẹ́ẹ̀ tí ń wò lẹ́wọ̀n máa gbádùn ẹ̀ lórí YouTube wa Ijaduade TV starring Bọ́lájí Amusun Mr Latin ẹ̀bùn olóyèdè Olaiya Igwe Madam Sajẹ Múyìwá Adégòkè Lọ́ndọ́nà bàbá omilani eégún létí Mọ̀súrù Ọbádínà fada Fatayi Odò Alálùdé Akim Alimi Àjàlájà Lingo Dọ́lápọ̀ Òrìṣàjòbí Aṣíwájú Wahidi Ijaduade di méjì Ọláyẹmí Jímọ̀ Yemkem Ìdòwú Adẹ́nẹ́kan Olúwa Tẹ̀fínní introducing Jide Wonder and Ṣadé Aṣadẹ nínú eré oníṣe yìí ìpìlẹ̀ the source lọ́sọ̀ọ̀sẹ̀ là ń ṣàfihàn ẹ̀ lórí YouTube Ijaduade TV àràgbàkúgbù àgbà àràgbà eré tó gbọ̀ngbọ̀n ni ìpìlẹ̀ the source ó kọjá bẹ́ẹ̀. mọ ìdí tí ẹ ṣe fi wà báyìí tí àfihàn fáńdúwé tó yẹ pé ọ̀tọ̀ níbi tẹ wà. ó yọ lọ. ó yí àwọn èèyàn pàápàá. wọ́n dùn mọ́ mi nínú pé kẹ́ ẹ jẹ́wọ́ mo fẹ́ kẹ́ ẹ jẹ́wọ́ fáwọn ọlọ́pàá a lè mọ bá ṣe máa ràn yín lọ́wọ́ káwọn ẹbí kankan tó dé a wà fúnra wa ni. ẹjọ́ ọ̀gá ọlọ́mọ yẹ kí ọ̀rẹ́ rẹ̀ fẹsẹ̀ sí jẹ́jẹ́ mo lọ express mo dẹ̀ rí ọkọ ìyàwó rẹ̀ mi mo dẹ̀ wá rò pé báńjà bíi ti kákúkọ ọmọbìnrin yìí ò ṣe tí mo lè rọ́kọ ẹ̀rẹ́ express kí n kọjá bá dúró ibi tí mo ti wò rárá kiri ni mo rí tó ń bọ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ ìyẹn ni mo fi ràn lọ́wọ́ o ìrànlọ́wọ́ ni mo ṣe o. fine ẹ ṣeun nígbà tí rí ìyàwó rẹ yìí nínú àgbàrá ẹ̀jẹ̀ ẹ̀dẹ̀ gbé gẹ́gẹ́ bí àgbàlagbà ó dákẹ́ sí lọ́wọ́ hospital yẹ kẹ́ gbé lọ kí ni reason tẹ́ fẹ́ jù sínú igbó. ọ̀gá ọlọ́pàá àkóbá ni mo sá fún ìyẹn ni mo yí bẹ́ẹ̀ lọ fi ju òkú ẹ̀ sínú ògbó torí pé ó ti dákẹ́ mọ́ mi lọ́wọ́ káàtó kúrò níbi tí mo ti gbé. ǹjẹ́ rántí pé ẹ̀yin àti ọkọ olóògbé yìí ẹ wà ní nǹkan kan tẹ́lẹ̀. adáàfo yìí ṣẹ́rí tó pa wá pọ̀ kì í ṣe ìjà kan tó lọ títí. aṣòwò àṣe bísínẹ́sì ọ̀rọ̀ owó ló wà láàrin wa kì í ṣe kí bóyá mo fẹ́ gbé pa. nígbà tí ìjà yìí wà láàrin wa ǹjẹ́ rántí ọ̀rọ̀ tẹ́ sọ́lẹ̀ fún un. nígbà tí ọlọ́run àti ìyọ̀tá ti pè jẹ́rìí ọkọ ẹ̀ṣẹ̀ mi ó dẹ̀ sọ fọ́kùn ó ní máa gbẹ̀san. ẹ̀dẹ̀ gbẹ̀san. mi ò tí ì gbẹ̀san. ọ̀gbẹ́ni ọlọ́run ẹgbẹ̀kún ẹgbẹ̀san ẹ ti dàbí pé owó àkọ́kọ́ dà kò dàbí àdágbẹ̀yìn ní ti òun ló dẹ̀ le jù. àwọn ọlọ́pàá akẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀ alọ́pọ̀lọ́ mo dẹ̀ bẹ̀ mo ní kẹ́ ẹ jẹ́wọ́ mo ti sí ilé ni pé ẹ̀yin lè pa mọ́. Kẹ́ ẹ jẹ́wọ́ ẹlẹ́ni jẹ́wọ́ àbí kẹ́ ẹ jẹ́wọ́ ẹlẹ́ni jẹ́wọ́ ṣé ẹ náà rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí wo ọ́fíìsà mú wọn padà síṣẹ́. ẹnu ló ń pa ní jẹ́ kí n bá ẹ sọ̀rọ̀ àjíjẹ́. ẹ jẹ́ àṣọra fẹ́ àgbáyà aláìlọ́pọlọ orí gàtíàgàtíà. ẹnu ló ń pa ní ẹnu yìí ó má ṣe kó bá mi.
ọkú èèwọ̀. ẹ jọ kí nìkan ẹ fẹ́ sọ mí lẹ́nu ni ẹ fẹ́ sọ mí lẹ́nu bàbá kí ló dé kí nìkan tẹ fẹ́ tẹ́lifíṣẹ́ ó dà kí lẹ́fẹ́ kì í ṣe báyìí. mo ṣe déni sórí ìwọ nìkan n rè lè yọ wá ní dédé wàhálà wà nù rẹ̀ tó yẹ báyìí sórí dédé yèmí ń bínú rẹ̀ rí pé n kò fẹ́ kí lọ́ọ̀sì kó di méjì láàrin ẹ̀ méjèèjì bọ́fọ̀ bá ti ń di méjì ohun burúkú ti ń wọlé yẹn n kàn máa ṣe nú rẹ̀ rí pé sórí kó o dé tọ̀ ọlọ́pàá ó kàn dẹ̀ wí wọn pé o ti jáwọ́ nú rẹ̀ o ti fi dédé problem yẹn lẹ o ti fi lẹ̀ kọ́ lọ́hún ṣèdájọ́. just like that. kí n lọ polisi ṣe kí ni mo jáwọ́ ẹ try you. lọ́ọ̀lì ṣínà. ẹ try gan. ẹ̀yin náà mọ̀ wà kejì yín ẹ mọ̀ pé kò lè dé ṣiṣẹ́ padà ibi tó fẹ́ pààyàn kó kàn pariwo lásán ló wà ẹ jọ ṣé gbogbo tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbà wípé ó kàn wà coincidental ni ẹ jọ torí Ọlọ́run sábàbí ni Ọlọ́run máa fi sábàbí burúkú kí ló fẹ́ gbà àwọn kó pàyàwó yín ó ṣàwọn ẹ mọ̀ gbogbo ṣe jọ ń bọ̀ láti ilẹ̀ èṣù rẹ ẹ má jẹ́ ká gbé èṣù láàyè wọ́n tó gidi ò bá lanu aláǹgbá ò ní wọ̀ ọ̀bẹ ẹ má jẹ́ ká gbàgbé lé. dénìkẹ́ jẹ́ sọ fún mi kan fún mi ò ṣọ́ máa nà má dẹ̀ nù mí mú mọ́ jẹ èmi ló ń tàn èmi lèmi lè dá àyàn pa ọkọ èrò lè dá ìṣinṣin pa àbí èmi lèmi lè dá àyàn pa kò mọ̀ọ́mọ̀ ṣé èmi mọ̀ọ́mọ̀ bóyún jẹ́ mọ́ ẹnu jọ sí dáhùn mo ní ṣe mọ̀ọ́mọ̀ bóyún jẹ́ mọ́ ẹnu tó wá láti máa sọ wípé àkọ́dá oró kò tó tàdágbẹ̀yìn àdágbẹ̀yìn náà rè ló wá pa ìyàwó tèmi ó pa ìyàwó mi pátápátá ẹ wá kúnlẹ̀ sí bíbá ẹ sọ kí lẹ fẹ́ kí ẹ wo ó yá I say get out of my house. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín o kò síbi tẹ́ lè gbégbá justice must be done I swear èmi mo sọ bẹ́ẹ̀ fún yín oya get out I say get out of my house. ẹ jáde lẹ́mí ẹ jáde lẹ́mí jáde lọ́lẹ̀. ọ̀tọ̀ ẹ fi lẹ̀ mo mọ̀ inú rẹ̀ ṣe ń bí ẹ jẹ́ ká lọ. ọ̀rọ̀ yìí ò yé mi o tí bá ló yé mi rọ́ ni mo pa by now mo ti expect kí kéèsì yẹn wà ní court ẹ mọ̀ pé tí wọn bá pẹ́ lórí mi ò sí kéèsì ló máa kún ni ìyàwó mi náà pa mo mọ bó ṣe rí lára ẹ jọ̀ọ́ ẹ má dá mi tútù sí rárá tọ́ọ̀lù bọ́dọ̀ bá pẹ́ lẹ́nu máa ń gbọ́n sí ni o ẹ jọ̀ọ́ o. ẹ ṣe sá ṣe rí àwọn ọlọ́pàá àmọ́ ṣe wá gẹ́gẹ́ bí iṣẹ́ wa àwọn ò sọ pé àgbé kéèsì lọ sí kóòtù ṣùgbọ́n ní àná ó ní Chief Adeleke àti Mr. Somade lọ wá sí station wa wọ́n ní ẹ̀yin family méjèèjì ti meet ẹ̀dẹ̀ sọ pé ká stay action lórí kéèsì ẹ̀ fún mi now wípé because ẹ ní àwọn nǹkan tẹ́. kí ló ń jẹ bẹ́ẹ̀ kò sí tó jọ rárá àtọ ẹ wo èmi ni mo gbé ẹjọ́ wá síbí báyìí èmi dẹni kẹ face ṣe understand ẹni tí wọn bá bá lọ́jà ló ń kún wariwo ọjà àtọ kí ni gbogbo yẹn mi ò rán wọn ṣe anyway wọn ò mọ̀ ó dẹ̀ kó yé wọn pẹ́ ní àná lára ń ta èmi ló kàn ẹni tó dẹ̀ kàn ló mọ̀. ok ìyẹn ò ń ṣe problem sir but ṣe rí reason tá a tún fi ń delay time ni wípé a ní like ká gbé kéèsì lọ sí court náà kó tó di pé as crown witness kẹ máa wá sọ wípé ráyè léni ráyè lọ́la ẹ mọ̀ pé without crown witness case ti bá. ẹ má sọ méjì lọ́rọ̀ kò sí tó jọ ẹ wò mo available at any given time tẹ́ bá ti need me so yẹn sìn máa wà ní court ní gbogbo ìgbà apart from that n fẹ́ kẹ́ ẹ mú dání wípé máa ṣe follow up ọ̀rọ̀ ẹjọ́ yìí dáadáa tẹ́ ẹ bá ṣe tí ò bá tẹ́ mi lọ́rùn máa pariwo fara gbọ́ o máa pariwo fara gbọ́ o nítorí pé mi ò lè rí àwọn ìmọ̀ láíláí. consider it done. soonest ìjà ọ̀sùn ọ̀ ìjà ń sọ̀lẹ̀ dahoro ni ìjà ń bẹ̀bí jẹ́. alùpùpù olúwa mi. láfikún sí gbogbo àlàyé tí a ti ń ṣe lórí ẹjọ́ yìí láti ìbẹ̀rẹ̀ wa oníbàárà mi kò mọ kankan nípa ọ̀rọ̀ yìí ó kàn fi ìbẹ̀rù gbogbo ó fi fa àkóbá lásán síra ìlọ́rùn ni olúwa mi
ń bá rọ̀ yín kí ẹ bá mi ṣíjú àánú wò nítorí ìdí mẹ́ta yìí. Èkíní, oníbàárà mi kò ṣẹ̀ sí òfin rí, àkọ́kọ́ ni. Ìkejì, ó ní arúgbó nílé tó ń tọ́jú lọ́wọ́lọ́wọ́. Ìkẹta, ìyàwó ẹ̀ ṣì ń tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run. Bí àjálù burúkú kan bá wá wọ ìdílé yìí nípasẹ̀ ìdájọ́ tí ilé ẹjọ́ ìbá gbé kalẹ̀, olúwa mi á ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nítorí ìdí èyí, mo rọ̀ yín, ẹ bá mi ṣíjú àánú wo ìdájọ́ tí ẹ fẹ́ gbé kalẹ̀, kí ẹ sì ṣíjú àánú wo dúró báyìí. èyí ni ìdájọ́ mi. Ilé ẹjọ́ yìí pa láṣẹ kí a yẹ igi fún ìwọ ọ̀gbẹ́ni Ọláònípẹ̀kun títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ. Nítorí pé kò sí àrídájú pé o kò mọ̀ nípa ikú arábìnrin Ìṣọ̀lá. Kí Olúwa yóò wà pẹ̀lú ẹ̀mí rẹ. As your lordship pleases. I write. Court. Ebi mọ̀ pọ̀ lọ́wọ́ á ṣe ìyànà bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. Ọlọ́run á ṣe ìyànà. Ọlọ́run á ṣe ìyànà. Lẹ́yìn ìgbà tó dájọ́ kú fọ́kọ mi ẹ̀ lọ́nà á ṣe ìyànà ló tún fẹ́ wà lẹ́yìn ikú ẹ sọ fún mi o. Shut up! Wá jẹ́ kí n wí ẹ̀dẹ̀dẹ̀ step yé mi ti take. Mo ti la rí lọ́ọ̀yà dẹ̀ ti bá máa àpìlì. Wo ikú kíkú kan kò sí lójú Lánìpẹ̀kun bí kò ṣe yíyè. Kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo ẹ̀ máa pìlì. Ṣé gbogbo nǹkan tó bá ti dá ilé ẹjọ́ kékeré la pìlì máa tẹ̀lé? Èyí la fẹ́ ṣe. Ẹ ṣàánú mi, ẹ bá yẹ kí n tó lórí burúkú ẹ bá sọ mí tó pọ̀ ọ̀sán gangan. Ẹ ṣàánú mi, ikú ọkọ òṣèré fóbìnrin. Bàbá mi bú mi wá náà yẹ kí fọ́kọ ẹ̀. Àmọ́ èmi mọ kinní kan dájú pé ẹ̀gbọ́n mi ò ní kú sọ̀rọ̀ yìí torí olóòótọ́ kan kò ń kú sí ipò ká. Ẹ ṣáàjẹ́ kí ya ìjẹ̀bí pé ẹ ṣáájú bí. Ìwọ́rọ̀ Ọlọ́run náà mí wọ̀rọ̀ Ọlọ́run wò làjọ jẹun wò take time o take time o ẹkú kò sọ fún gbogbo problem wà lẹ́yìn. Ìgbà tó mi balẹ̀ gbà ẹ́ nígbìlá. Ojú rẹ̀ Ọlọ́run mi wash. Bí dájú mi ti wo mọ̀mí mi lójú, bọ́mọbìnrin ti wo ìyá rẹ̀ lójú. Mo wẹ̀ o kí wọn kò lè dá mi lọ́lá. Ìgbàgbọ́ mi balùgbà ẹ̀mí mi lọ. Máa yọ̀. Ìgbàgbọ́ mi balùgbà ẹ̀mí mi là. Máa yọ̀. Adebayo Ọláònípẹ̀kun. Adebayo Ọláònípẹ̀kun. Ọ̀gbẹ́ni Adebayo Ọláònípẹ̀kun. Ọ̀gbẹ́ni Adebayo Ọláònípẹ̀kun. Ẹ dìde. Ọ̀gbẹ́ni Adebayo Ọláònípẹ̀kun, ẹ jáde.
Olúwa kí a ṣe. Ọ̀gbẹ́ni Adebayo Ọláònípẹ̀kun ilé-ẹjọ́ fi ẹ̀sùn kàn án ní ọjọ́ 25 oṣù kẹfà ọdún tí ó kọjá wípé ó ṣe ikú pa arábìnrin Bùsọ́lá Adéníyì pẹ̀lú atótónu àti awuyewuye agbẹjọ́rò méjèèjì. Ilé-ẹjọ́ rí wípé ó jẹ̀bi ẹ̀sùn apànìyàn. Ilé-ẹjọ́ sì pa á láṣẹ wípé kí a yẹ igi fún ọ títí ẹ̀mí yóò fi bọ́ ní ara rẹ, tí èyí sì wá sí ìwáṣẹ̀ ní ọjọ́ ìní, kí Olúwa kí ó forí jì ọ́. Ìwọ́pọ̀pọ̀ iná ọ̀làọ̀gá fúnrúrọ̀ yìí bá aláforíjì ní ọlọ́run ìgbà ọlọ́run kí ọlọ́run bá kó ṣe àforíjì fún yín, ṣùgbọ́n ó yẹ ní ọ̀rọ̀ kan àbí méjì tẹ́ fẹ́ sọ kó tó di pé àwọn ìjọba wọn yóò ṣe ìdájọ́ wọn fún yín. Ìwọ Olúwa Ọlọ́run, ìwọ ni ọba rínúróde olùmọ̀ràn ọkàn. Dájúdájú èmi Ọlánípẹ̀kun, èmi ò mọ̀ nípa ẹ̀ṣẹ̀ tí mò ń jìyà yìí, ṣùgbọ́n tó bá jẹ́ wípé lóòótọ́ ni àjíǹde ń bẹ ní ọ̀run, kí òkú mi kó má ṣe sùn, kó má ṣe wò títí tí ẹni tí ó ṣe iṣẹ́ láabi tí ó fi jẹ́wọ́. Ìfẹ́ tí Olúwa ọjọ́ àgbẹ̀dẹ̀ ṣe. الله لا إله إلا هو القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والله أحد الله الصمد ولم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملك الناس إله الناس الذي خلق السماوات والأرض ولا يعجزه اسمه وهو العزيز. 1 2 3. Denike. Bọ́dá,
Dénìkẹ́ wọ́n hàn látẹ̀rùnjọ́ mẹ́ta ẹ̀ ó tún jẹun kí ni happen? ṣé lórí ọ̀rọ̀ ètí ṣẹlẹ̀ kọjá àbí ìṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ káà ń pírẹ́sì ọ̀dọ̀ Ọlọ́run pé kọ́lọ́n bá wà tútù sáàárín fámìlì wa yìí. àti pé mo wà ní àwẹ̀ mo ń gbọ́ àwẹ̀ kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n mi tó ṣàgó mọ́ oúnjẹ wo mò ń jẹ oúnjẹ onímọ̀ oúnjẹ ọkọ mi wà bí tó wà yìí wọ́n dájọ́ ọkọ fún mi ní mò ń jẹun àbí tẹ̀lẹ́fẹ́ lọ́ba mi àbí mi ìgbọ́n ẹbí ò bá mi dájọ́ ẹ má kó. Kíndé. Òtútù mú mi wá láti inú orí mi wá tóbi ó dìde wá. Nípa àfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan bóyá mọ́ rẹ̀. Lórúkọ Jésù ní orúkọ Jésù lágbára ẹ̀jẹ̀ Jésù Olúwa Ọlọ́run mi. ẹ kú tọ́jú ẹ ọlọ́wọ́ fún láàfẹ́ wá tabakọ̀ wo ta sọ pé àní sọ̀rọ̀ díẹ̀ ló fi kàn mí kò máa ṣe bùdánù ọmọkùnrin tẹ́ ẹ bò mọ́nú ilé yìí ohun tó máa ṣe máa ti ń kúrò ní nǹkan tẹ́yìn kankan fúnra yín tẹ̀ ń rò ibo làwọn òbí ẹ̀ ń gbé. gẹ́gẹ́ bí nǹkan tó sọ fún mi Abẹ́òkúta ló ní àwọn òbí òun gbé òun mú mi lórí òun gan fúnra rẹ̀ kò dé lórí. nǹkan tí mò ń gbọ́ ọmọkùnrin yẹn fún ó ti kúrò ní nǹkan tí mò ń gbé lọ sí hospital o ó ti ń fẹ́ yí sí gángan tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ takú tẹ́ ẹ tètè gbé lọ káwọn òbí ẹ̀ mọ̀ lẹ́sìn tó bá lọ yá tẹ́ ẹ bá gbé débẹ̀ ó lè láwọn onígbà lọ́wọ́ yín mọ́. èmi ò rò bẹ́ẹ̀. ò rò bẹ́ẹ̀ gbìyànjú kó rò bẹ́ẹ̀ tó bá rí báyà yín já ẹ lè lọ èmi aṣíwájú kẹ́ ẹ tẹ̀lé mi káyé tẹ̀ gbé lọ káwọn òbí ẹ̀ mọ̀. ó dà kó mẹ́rù tó bá yìí jẹ́ máa jẹ́ kẹ́gbẹ́. ọlọ́wọ́ afúláfíà ó dàbọ̀. Màmá, ṣé pé gbogbo ojú tó dúró yìí kò sójú tẹ mọ́ ń bẹ̀? Èyí tó wà láàrin yìí ló dàbí ẹni pé ojú ẹ̀ jojú ẹ̀ ní mímọ́. Abẹ́ nǹkan ni màmá Bùsọ́lá. Èmi ni. Màmá Ọláwálé tó ń gbé ọ̀rẹ́. Èmi ni. Ọláwálé yẹn nìyí. Láwálé. Láwálé. Jésù kí ló ṣe? Màmá, ó ti rẹ̀ ń sí òtítọ́ ọjọ́ mẹ́ta. A wá gbé lọ sọ́tún, a gbé lọ sósì. Wọ́n láfi ká gbé tọ̀ àwọn òbí ẹ̀ wá. Ìdí ní ìta fi gbé wá mà. Ìbá máa jẹ́rú àkókò ilẹ̀ kan Ọláwálé wà bá mi. Ọláwálé. Ìbá máa jẹ́wọ́. Ìbá máa jẹ́wọ́ ni irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí. Kéde máa wo nǹkan ti change fún un. Ó kò jẹ́ ọmọ tó já kíkanjú ọmọ ni. Kéde máa wo jámá sí gbé jámá sọ̀hún. Àsìkò tó yẹ kó máa gbádùn ní kíní ìdésí lọ́sọ̀gbọ̀n àmọ́ tó ń ṣe màmá. Ọláwálé ọkọ mi ẹ ṣe. Sẹ́ni tó dàbí ìyá lára ọmọ, kò sẹ́ni tó dàbí ìyá lára rẹ̀, kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ, màá lọ máa tọ́jú ìyá mi tó bí mi, kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ. Tó bá jẹ́ pé ikú náà ló máa padà já sí
kó tètè já sí ìnira ìpọ̀. Ọlọ́run ò ní jẹ́ kó pé àwọn provisions tó wà ní polythene bag yìí àwọn ọ̀rẹ́ lọ ní kí n gbé fún ẹ èmi náà bẹ́ẹ̀ mọ́ kékeré kan wá kí n máa fi kún tọwọ́ wọn wọ́n máa rí òfin tọ́jú ẹ pẹ̀lẹ́ ọlọ́wà fún ẹ lálàáfíà màmá kọ́. ó lọ lè kà síbi ọlọ́ba mi gba nǹkan tí màá lò wá. Arákùnrin, ohun tí o ṣe tí lè fi jó àfi kí o rò àfi kí o wí kára ó lè tù ọ́ kára ó lè dẹ̀ ọ́. Mami, mata isso. Jẹ́wọ́ gbogbo tí mo ṣe. Àǹtí ẹ ló wà bẹ́ẹ̀, ó ti kú, kò lè sọ̀rọ̀ mọ́. Àjò tiẹ̀ náà ló bá lọ tó fi ṣàgbá kò kú. Mami kí lẹ wí? Àǹtí ẹ ní. Mami èmi mo pẹ́ ni. Kí lẹ ṣe pàdé? Báwo ló ti jẹ́? Àrìnà pàdé lọ́rẹ̀ ìjọkọ̀ ni. Hello, honey. Oh, níbi lè pé láti àárọ̀ àti 4 o'clock ni mechanic yẹn ti wà pẹ̀lú mọ́tò yìí. Ó ṣẹ̀ wá sọ fún mi nísìnyí pé kò sí nǹkan tí wọ́n lè ṣe fáfi tó bá sí ẹ̀. Mo ti pọ́ lọ́kadà tó máa gbé mi lọ. Owó náà. Ó wà nù boot. Hàn ní ṣé màá máa gbé 500,000 naira kiri ní báyìí. Ok, ó wà safe pé kí n gbé dání. Ok, mo ti. Tí bá rí màá kúkú ṣàbá mi gbàdúrà kiri nígbà yáyàn ní disturb mi mọ́. Okay darling, I love you. Bye. Ẹ dúró. Bíbo la sọ ṣe fẹ́ sọ pé straight place ẹ̀ wá ń yà wọ́n ní gbóná. Ṣé bí mo ṣàlàyé fún yín pé ibi tẹ́ ẹ̀ ń lọ àdúgbò mi àwọn ilé ìjọ ọ̀nà kan tó tún yá ká lè gbà dáadáa ni ṣe gbọ́. Nígbà tẹ́ ẹ̀ sọ yẹn fún mi tẹ́lẹ̀ ẹ rọra ṣe gbọ́. Ẹ wò ó pé mi ò láìkí gbogbo wàhálà yìí ẹ kàn gbéyàn wọnú gbó lọ kí lè gbé mi wá sí bíbá ẹ fún nísìn. Mo ṣáà ṣàlàyé fún yín látẹ̀kàn mo níbi tẹ́ ẹ béèrè àdúgbò mi náà ni mo mọ̀ bẹ̀ dáadáa èmi tí mo dẹ̀ gbé yín gbọ̀nà bí mo mọ̀ pé ibi tó yà ìta bá bọ́ stancing ká tó rìn ìṣẹ́jú kan sí méjì a máa débi tá à ń lọ. ẹ jọ mà ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ mà. ẹ rí ẹ pẹ̀lẹ́ ṣé rí kí n tó kù ní láàárọ̀ yìí mo lògùn jẹ̀dí ìgbọ̀nsẹ̀ dẹ̀ ń gbọ̀n mi ẹjọ́ ẹ̀kọ́ fún mi níbi ìṣẹ́jú méjì kí n sáré lọ kí n dé ẹjọ́. láàrin igbó mo máa kọjá àyè mi torí Ọlọ́run o. kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹjọ́ ìṣẹ́jú méjì pé yìí ni ẹjọ́. mo ṣe regret pé mo gbé yín bá ti lọ pẹ̀lú mi. tí ò bá ṣe pé wọ́n sọ pé ó kun ọmọ ìyá yìí kí ni mo fẹ́ máa wá ní middle of the forest torí Ọlọ́run.
ọ̀nkú ọ̀gbẹ́ni níbo lẹ wà? Ọlọ́run báwo ni máa ṣe máa wá lọ tó máa ọ̀nkú níbo lẹ wà? Yé. ọmọ ìyá mi ẹ̀gbọ́n tàbúrò wọn ti rẹ̀wẹ̀lẹ̀ ọmọ ìyá méjì o. ẹ̀wà búrò bó ṣe sọ kó sọ̀tà tó bá rà nílẹ̀. ọmọ ìyá rẹ̀ ló bá ọ̀fẹ́ lójú ayọ̀. ẹ̀gbọ́n tàbúrò wọn ti rẹ̀wẹ̀lẹ̀ ọmọ ìyá méjì o. ìwọ ló pa. Màámi, ẹ máa bẹ̀ wọ́n mo ti jẹ́wọ́ ẹni kọjá kára tù mí lára rọ̀ mí ìnira yìí ti pọ̀ jù. ẹ gbà mí irú ayé wo ni mo wá yìí kí ni ká ti pe irú eléyìí ṣé ẹ̀rọ ọba ló fi ṣu ọba jẹ ní ká pè ní àbí kí ni ká ti pe ayé mi o ọ̀dọ́ wo mo pa irú ayé wo ni léyìí o má mi sọ̀rọ̀ yìí fún mi wọ́n kìlọ̀ fún mi. Ọkọ mi aláàgé máa dùn méjì ẹrú ní í ṣe ní ẹ̀kọ́ kì í ṣe ní ẹ̀fẹ̀fẹ̀ ohun tí mo pè ìdókòó yìí ká lè mọ bí àwọ̀ tó wà láàrin ìwà àtọkọ rẹ̀ bí ó ṣe parí ló ṣe kó parí. ẹ wo màmí mo ti ṣàlàyé fún yín pé mi ò fẹ́ ọmọkùnrin mọ́ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. má ṣe bẹ́ẹ̀ ní ẹbí wíwà tí mo ní òun àyàn yìí kó lè bá a ronú pìwàdà wẹ́ni tóun ṣe ò dáa ní dákun. ẹ wo ìṣòro títàn kan lélẹ́yìí mi ti ẹ̀ ṣe mọ́ ni tó rọ́lọ́tì ni bí n bá tún kó lọ sí ilé ẹ̀sìn nǹkan tó ti ń ṣe lápò náà ló tún máa ṣe ẹjọ́ bá tiẹ̀ lọ. níbo wá ká gidi borí báyìí ìwọ ọmọ gbé ìpínyà ọkọ àtaya ń fa ìfàsẹ́yìn fáwọn ọmọ ọlọ́jọ́ iwájú dákun yóò tán. kò ní sí nǹkan tó máa ṣàwọn ọmọ mi. ṣùgbọ́n èyí ọkùnrin tí wà ń bẹ lọ́rẹ̀ àkọ́. èyí tóun ló ń dání kébì náà mọ́bìnrin dání kọ́lọ́hún fún mi ní ètí mò ń dá kọ́lọ́hún fún mi bò. ǹjọ́ wá mọ̀ pé báwọn ọmọ ò bá mọ́ra láti kéke bó bá dọjọ́ iwájú yóò léwu. kò séwu kankan wọ́n bá dàgbà wọn á máa mọ́ra wọn ẹ wo ẹ mẹ́nu kúrò lọ́rọ̀ ọmọkùnrin yìí ṣé bí èmi lèmi ń gbé lọ́dọ̀ èmi ni mo mọ nǹkan tó máa ń ṣe fún mi ẹ kúkú bá mi débè mi ni mo á ṣàlàyé ohun tó ṣe fún mi fún yín ẹ fi mí sílẹ̀ pẹ̀lú ẹ̀mí ò rò pé mo máa padà sí. ṣé bẹ́ẹ̀ dákun ẹ má bínú màá mi mọ́ mi jáde lọ. tó dàbí ìyá lára ọmọ kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ rẹ̀ kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ. bó bá ṣe wípé mo ti gbọ́ táwọn òbí mi sọ ni àwọn méjèèjì ọba ti mọ́ra wọn irú eléyìí bá bá ṣẹlẹ̀. ẹ wo màmá olóńgbà fún lálàáfíà èmi kàn ní kí n wá yọjú sí kí n wà láàfíà ẹ ní torí mi ti ẹ̀ irú eléyìí rí. ìgbà mi lè má dá o. mo dáre o. surprise ńláre ọ̀rọ̀ ìjẹ́ o Denny lóòótọ́ ẹran ọba rẹ̀ fi iṣu ọba jẹ àmọ́ kó bá pé iṣu ọba nìkan rẹ̀ ẹran fi jẹ àbápọ̀rọ̀ ẹ̀ mọ́ lórí ẹ̀ àmọ́ ọ̀rọ̀ ìtì ó ti búrẹ́kẹ́ kọjá bẹ́ẹ̀ mo dẹ̀ kìlọ̀ yín tó mo wọ́nu yín ẹ̀yin méjèèjì pé ká ẹ ṣe sùúrù ra yín ìran fi pé bọ́mọdé bá ń gégi lígbó àgbàrí máa mọ bó máa fọ́ọ̀lù sí.
ẹ ṣeun gan mo dúpẹ́ ọlọ́run àti kárí yín pẹ́. àdúpẹ́ ara ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. tí ẹ̀ dúkọ̀ wọ́n jà fọ̀rọ̀ lẹ́sọ̀ mo ti ń gbé mi ń kùn mo sì ti fẹ́ gbàgbé ń bọ̀ lọ bọ́rọ̀ ìwà àtọ̀rẹ́ rẹ̀ ń bọ̀ lẹ bọ́rọ̀ ara yín dé. bàbá ṣe rí mo ti pinnu lọ́kàn ara mi mo lè ti bá ọlọ́run mi dá májẹ̀mú wípé èmi pẹ̀lú àtún lájọṣepọ̀ wọn láéláé tí mi là ń fi fún. àìṣe báwọn o ti gbọ́ tí mo sọ fún ọ yorùbá tó pòwe òṣèré tí wọ́n níjà ọ̀dọ́là ó kọ́ ní sọ́ni ẹni tó ṣe tó dunni lónìí ó lè dọ̀là kó ṣe tí ó dùn wá ni ṣe é rò pé ẹ̀yin ò lè ṣàǹfààní fúnra yín mọ́ ni àǹfààní tó bá yẹ kẹ́yìn méjèèjì ọjẹ́ láàrin ara yín ẹ wà gbọ́n àwòrán yín bí ọ̀tá ẹ lè ṣàǹfààní fẹ́ lómi kọjá àgbàdo kọjáwọ́ lórí rẹ̀ o ti gbọ́ gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ o o ti gbọ́ tí mo sọ fún ọ kọjá jáwọ́ lórí ẹ̀kọ́ pamọ́ra bó ṣe nínú ọ̀dà. bá a bá pé ká follow due process tá a bá ní gbogbo etí ìgbà lọ ń ra pé kó gbàbọ̀ ṣé nǹkan kò ní burú jù báyìí lọ. nǹkan á bàjẹ́ o nǹkan á bàjẹ́ o ká wí fún ni ká gbọ́ ká sọ̀rọ̀ fún ni ká gbà ó ní iye ọmọ ènìyàn ṣé ni ká ẹ̀jẹ̀ bùrẹ́ nǹkan á bàjẹ́ ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ẹ̀ṣà lónìí. ṣé dákun ẹjọ́ ẹ̀ṣàánú ẹ̀wọ̀n ẹjọ́ ní ìwọ̀nba tóbi ọmọ tèmi mo ní àbíká lọ bá ìyàwó olóògbé ká tún lè fi ọ̀rọ̀ yìí tó létí. sọ̀rọ̀ rẹ̀. èjì rẹ o. kó bá jẹ́ ilé nǹkan ṣé ìyàwó olóògbé ó ṣe láàbá báyìí. ẹ má bínú bó ṣe rí lọ́kàn mi ló ṣe jẹ́ kí n sọ bẹ́ẹ̀ wọ́n lè bá wa ṣe ọmọ ilé ìdìde ńlẹ̀ ní ẹjọ́. ọ̀dà a gbọ́dọ̀ wà díjú tán pátápátá ìyín ti bàjẹ́ a gbọ́dọ̀ tó wá làjúlẹ̀ kí ìmúra ètò máa ṣubú lé lórí. láàrin fámílì èmi náà máa mọ bí màá ṣe ṣẹ́tù àwọn nǹkan kan màá dẹ gbé ìgbésẹ̀ ìbátọ́ àti ìbáyẹ dédé ètùtù iye bá máa ṣe ìyá ara ọmọ tí bí máa fi yá ọlọ́run á fún yín ṣèlégbà àmọ́ ìjẹ́ ti fámílì ẹ fi gbogbo yẹn lẹ̀fọ́ lọ́hùn tó yẹ yín. Adéní. ìjà ọ̀sùn ọ̀ ìjà ń sọlẹ̀ ayọ̀ dàgbọ́rọ̀ ni ìjà ń bẹ̀bí jẹ́ ìjà ń bẹ̀bí rú ìjà ń palu ìjà ọ̀dọ́là àlórúkọ ló ń sọ ni ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ni ìjà ọ̀sùn ọ̀. báwí fún ni ká gbọ́ bá sọ̀rọ̀ fún ni ká dẹ̀gbà ní ìyẹ̀dá torí bínú ọmọ olówó òun kò lẹ́sẹ̀ rẹ̀ rárá àlórúkọ ló ń sọ ni ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ni ìjà ọ̀sùn ọ̀. a máa jàjà díjú ajá gbéra ajá máa bójú ẹ̀yìn ọ̀dà òkun bá ń hó rúru ká má ṣe wá rúru ìjà ọ̀dọ́là àlórúkọ ló ń sọ ni ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ni ìjà ọ̀sùn ọ̀. bẹ́ẹ̀ ni o agbélólaró àlùkò ló lọ sùn lékèlékè lẹ́lẹ́ fún akata ló la kété YouTube channel Ijaduade TV la gbádé fún tá a bá ń sọ̀rọ̀ nípa kádánilárayá pẹ̀lú ṣíṣàfihàn movies lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n fowó ńlá yà tó tech tó ní glamour tó kọ́ni lẹ́kọ̀ọ́ kọ́ni lọ́gbọ́n culture ni tàbí modern YouTube channel Ijaduade TV ló ní gbogbo ẹ̀ lákà kẹ́ ẹ lè máa fojú ló ń jẹ ayọ̀jẹ́ láti gbàdégbà ẹ máa subscribe sórí ẹ̀ kẹ́ ẹ máa wò ó kẹ́ ẹ máa like ẹ̀ kẹ́ ẹ máa share ẹ̀ a ò ní súra wa torí pé lè tẹ́ ń fẹ́ la ń gbé jáde ní gbogbo ìgbà YouTube channel Ijaduade TV kẹ́ ẹ máa wòran ayọ̀ ó jẹ́ wá lógún. Ijaduade TV YouTube channel ọ̀gá.
ọ̀gá nìkan ńlá àwùjọ òkúta. Ó ti yàtọ̀ ó máa fojú ló ń jẹ ayọ̀jẹ́ o. Sinimá ńlá kan rèé o, ìpìlẹ̀ lákọ́lé rẹ̀. Eré ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ ni o, lórí YouTube channel Ijaduade TV. Olóyin ládùn ó kọjá bẹ́ẹ̀ àwòtúnwò ní ìpìlẹ̀ o. Àkànṣe ọlọ́sọ̀ọ̀sẹ̀ tó dúró gbangba gidigba lè tẹ̀gbọ́n lórí YouTube Ijaduade TV. Ìpìlẹ̀ The Source, ìwé òpìlẹ̀ aró, àfẹ́ ìbòjò òpìlẹ̀ àrùn. A kì í gbójú fífò ládi àgàdá. Ta ni gbójú yíyan lálágẹmọ. Èjìdé ń da yé ẹ̀bọ̀ ọ̀ràn tẹ̀tẹ̀. Amúkùn tí wọ́n sọ pẹ̀lú ẹ̀ wọ́. Olókè lẹ́wọ̀ ẹ̀ wò lẹ̀. Wàá lò kéta. Ìpìlẹ̀ ló wọ́ lọ sábà já lọ́rùn dọ̀pá ni kurukuru bá gbójú ọjọ́. Ló bá di fíàgàn pọ́npọ́ yẹ kẹtẹ jàdímọ́lẹ̀ àwọ̀ ìdarẹ̀. Eré oníṣe Ìpìlẹ̀ The Source. Ọ̀rọ̀ ni wọ́n sọ ní raga fi tú yanyan. Ó di kí wọ́n fi yangan ṣá yangan kó lè dá yangan la lórí ta mẹ́ta àgbà sálá. Ìpìlẹ̀ The Source from the stable of Ijaduade TV. Bẹ́ẹ̀ tí ń wò lẹ́wọ̀n máa gbádùn ẹ̀ lórí YouTube wa Ijaduade TV. Starring Bọ́lájí Amúsùn Mr Latin. Ẹ̀bùn olóyèdè Olaiya Igwe. Madam Sajẹ. Múyìwọ̀n Adégòkè Lọ́ndọ́nà. Bàbá Omilani Egunlétí. Mọ̀nsúrù Ọbádínà Fada. Fatai Odò Alálùdé. Akim Alimi Àjàlá Jàlẹ́ngò. Dọ́lápọ̀ Ṣàjọbí. Aṣíwájú Wáyídì Ijaduade di méjì. Ọláyẹmí Jímọ̀ Yẹnkẹ́m. Ìdòwú Adẹ́nẹ́kàn Olúwa Tẹ̀fínní. Introducing Jídé Wonder and Ṣadé Aṣadé. Nínú eré oníṣe yìí Ìpìlẹ̀ The Source. Lọ́sọ̀ọ̀sẹ̀ la ń ṣàfihàn ẹ̀ lórí YouTube Ijaduade TV. Àràgbàkúgbú àràgbà eré tó gbọ̀ngbọ̀n ni. Ìpìlẹ̀ The Source. Ó kọjá bẹ́ẹ̀.